about Muyideen àti ìyàwó ẹ̀ tó kọ kí náà porúkọ tó ń sue, you know, what the letter they brought. And like I'm not going to say much about it, right? But I'll be coming online to debunk any lies about it, you know, because me like I'm a paro. Irọ́ yẹn ló mú mi dúró tì, ló yí mi dúró tì Muyideen. Irọ́ tí wọ́n pa mọ́ Muyideen tó ń yí irọ́ burúkú mọ́ Muyideen, you know, tí wọ́n dẹ̀ gbẹ́sẹ̀ lé lọ́rùn wọ́n fẹ́ pa. Mo dẹ̀ wo kéèsì bọ̀bọ́ yẹn mo rí pé bọ́ọ̀ yóò ṣe nǹkan kan náà, kí ló ṣe, ẹ̀ṣẹ̀ wo ló ṣe? Ó lóun ò fo orin yín mọ́ ẹ mú orin yín dání. Ó lóun ká pásítọ̀ mọ́bi tó ti ń báyàwó òun sùn. Ní ò síbẹ̀ wo síbẹ̀. Ìwọ tó wá jẹ́ speaker wọn, ó wá ní pé kó jáde wá kó wá máa bẹ̀bẹ̀. Does that make sense to you? Ó ní kó jáde wá kó wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. Ní tó ṣẹlẹ̀ ní tó fa sùn yìí nìyẹn o. You're asking Muyideen to come online láti wá debunk pé ọ̀rọ̀ yẹn ó ti pọ̀jù fún òun ò sọ bẹ́ẹ̀, inú ló bí òun. Ọmọ bàbá yìí dẹ̀ sọ pé nǹkan tó ń rí ni. This guy is saying ó sì ń sísì pé nǹkan tó ń rí ni náà ẹ má dà mí lórí irú. It's what I saw. And since then ní gbogbo wàhálà ti bẹ̀rẹ̀ sí òun níbẹ̀ yẹn. You know, because the spokesperson wọn tó ṣì ń jáde wá tó ṣì ń sísì lórí pé wọ́n ní kó wá tó bá ti ṣe àlàáfíà bá jọba. You are not siding Ìbùkún. You are not trying to. You don't love that Ìbùkún. But ó fẹ́ fọ pastor tó wá involved. Ó fẹ́ fọ mọ́. That is it. Because Ìbùkún wà lórí ìdúró níjọ́ tí wọ́n sọ fún wípé níjọ́ tí wọ́n sọ pastor náà wà ńbẹ̀. Àwọn méjèèjì ò lè fọra wọn mọ́ lórí ìdúró wọn. Oríyọmí wà lórí ìjókòó. Démọ́lá wà lórí ìjókòó. Ìbùkún wà lórí ìdúró. Muyideen wà ńbẹ̀. Good afternoon. Ṣé Mr. Olatunji ni àbí Mr. Olatunji ọwọ́ rà tọ́wọ́ ńbẹ̀? Ẹ káàsán. You know, àwọn people wà lórí ìdúró ńbẹ̀. Àwọn tí wọ́n wà ńbẹ̀, àwọn protocol sọ pé wọ́n sọ pé báyàwó òun sùn. Àwọn náà sì ńbẹ̀. Ọ̀rọ̀ yìí wà láàrin àwọn mẹ́ta àtọlọ́run ló ṣe kẹrin wọn. Ó wà láàrin Ìbùkún, Muyideen, Démọ́lá àtọlọ́run. None of us were there. So it's that, you understand what I'm saying? And èèyàn kan sọ pé òun rí nǹkan. Àwọn méjì yòókù ń deny pé kò rí bẹ́ẹ̀. Ó dẹ̀ insist pé ohun tó òun rí ni náà. Nítorí jẹ́ kó mú kọ́mọ yẹn kó tún padà wá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹnu Bódìjà. Ó kàn ṣe lẹ́nà bákan nu Bódìjà pé wọ́n ti gbàyàwó lọ́wọ́ wọn gbalé lọ́wọ́ wọn gbé yín lọ́wọ́ wọn gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn, you know. Mo ti ní mi ò fẹ́ I want to be, because, you know, ṣé àpò mo ti sinmi lórí ọ̀rọ̀ yìí. You understand? I don't want to be talking about it. I just want to see the guy doing good. That's all. You understand? Mo kàn fẹ́ kí ẹ fi bọ̀bọ̀ ìlọrun lẹ̀ jẹ́ kó live life ẹ̀. Let him live his life in peace. And the moment you brought things on social media, my dear Ìbùkún, once you bring your matter on social media, tó bá ti wà lórí social media, believe me, anybody can put mouth. Might not be me, but somebody. So many people are talking about this matter. You understand? But you already pay èmi ni mi jẹ́ kí èmi Muyideen bọ́. Èmi ni mi jẹ́ kẹ́mi kẹ́rí kí ìmọ̀ yín kó ṣe lórí Muyideen. Nítorí pé Démọ́lá ò rí fọlọ́pàá gbé nínú Bódìjà. Because ọlọ́pàá ló máa fi gbé gbogbo èèyàn tó bá ti ṣe nǹkan táṣìírí ẹ̀ bá ti tú, ọlọ́pàá ló máa fi gbé wọn. But unfortunately for you, rí Muyideen gbé. Because èèyàn kúrò nínú ilé ó lóun ò bẹ́ gbé mọ́. Ó dẹ̀ wò pé okay òun láti jẹun, ó dẹ̀ lọ Bódìjà lọ gbàrú. Ó wá ra àwọn protocol ẹ̀ kan lọ gbé wá nínú Bódìjà. Nígbà tó pariwo lé wọn lórí, oníkan máa gbé lọ police station. Láì jẹ́ pé bóyá ó jí ẹ nìkan. Ro ẹjọ́ ìkẹ́ tó bẹ̀rẹ̀ rẹ̀ o. You understand? Tèmi dẹ̀ ní gan mi go ní backup, wallahi. Mi ní backup lórí ọ̀rọ̀ yín. Lélè tẹ́ kọsẹ̀ bọ̀ yìí because èmi ti gbé gbèsè àlàáfíà. Nígbà tí mufti wá tó lọ bá Iyalaje, èmi máa dárúkọ ẹ̀ wọ́ ló mọ speaker tó ń sọ fún mi. Nígbà tí mufti lọ bá fún mi tó ń sọ fún bí pé òun ò bẹ́ gbé mọ́. Ó dẹ̀ wò pé okay òun láti jẹun, ó dẹ̀ lọ Bódìjà lọ gbàrú. Ó wá ra àwọn protocol ẹ̀ kan lọ gbé wá nínú Bódìjà. Nígbà tó pariwo lé wọn lórí, oníkan máa gbé lọ police station. Láì jẹ́ pé bóyá ó jí ẹ nìkan. Ro ẹjọ́ ìkẹ́ tó bẹ̀rẹ̀ rẹ̀ o.
you understand tèmi dẹ̀ ní gan mi go ní backup wallahi mi ní backup lórí ọ̀rọ̀ yín lélè tẹ́ kọsẹ̀ bọ̀ yìí because èmi ti gbé gbèsè àlàáfíà nígbà tí mufti wa tó lọ bá Iyalaje èmi máa dárúkọ ìwọ ló mọ speaker tó ń sọ fún mi nígbà tí mufti lọ bá fún mi tó ń sọ fún bí pé gbogbo ọ̀rọ̀ yóò yẹ kó le tó eléyìí pé kí ló ṣẹlẹ̀ kí ló nǹkan tó ń ṣe pé intention àwọn eléyìí are you getting me now so mo dẹ̀ wò pé wá èèyàn máa ń wá àlàáfíà ni you know mo sọ fún mufti gbà mo ní you shouldn't have done this mo ní tó máa categorize lé lórí because gbogbo nǹkan tẹ́ ń sọ yìí tí ò bá tí ì dórí social media ara wọn ò ní balẹ̀ you can't talk to them behind the closed door you cannot anything you want to say is better you say it on social media let everybody hear don't go behind the door láti máa báyàn kan sọ̀rọ̀ tó kìíní because she have to make money that's where she fight from ó ní láti make owó fún pastor so you cannot tell her to stop but èyí máa ń pé gbọ́n ni èyí ń pé gọ̀ ní náà ṣe à pé kéjẹ́ kan pa ẹlẹ́sìn làwọn èmi ò gbọ́ pa wọ́n ti gé mi létí lọ ń tèmi kí ara kan so ló bá ní barrister bá ní pé òkè nǹkan tí mufti ṣe yẹn ẹ jẹ́ ká gbé báyìí ẹ jẹ́ ká gbé legal ẹ jẹ́ ká fi legal gbé òkè wọ́n dẹ̀ right Démọ́lá Iyalaje padà wá sọ bóyá wọn dẹ̀ sọ fún pé Démọ́lá gba lẹ́tà wọ́n dẹ̀ send letter sí Démọ́lá pé òkè o jẹ́ ká gbé gbèsè àlàáfíà let's kí gbogbo kíní kó lọ ńlẹ̀ káríwó everybody keep quiet about it so they send letter to Démọ́lá and mbà tó gba lẹ́tà ó lóun wà okay pẹ̀lú ẹ̀ okay fine ẹ jẹ́ ká choose venue ó bá ní ká máa bọ̀ lágbàlá àwọn yẹn wá ní no àwọn ò lè wá ságbàlá no àwọn ò lè wá ságbàlá you have to choose a neutral place because we don't want the situation tó yẹ pé Iyalaje máa jáde wá ní àwọn tí wá mú Muyideen bẹ̀bẹ̀ o wọ́n ti wá mú bẹ̀bẹ̀ because ẹ bá ti lọ ságbàlá yẹn bẹ́ẹ̀ yẹn bí ìgbà tó yẹ pé lọ mú Muyideen bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni good morning dami cough good morning bí ìgbà tẹ pé àwọn ò fẹ́ kó look like pé àwọn lọ bẹ̀bẹ̀ àwọn ò bẹ̀bẹ̀ you understand because there's so many things tí Agbala Gabriel ṣe there's so many defamatory action there's so many criminal stuff tó ṣe fún Muyideen mo kàn wò yín ní ṣe àgbọ̀ mo sọ fún yín mo ní tágbé Démọ́lá bá máa lọ court mo sọ pé ẹ̀mí ilẹ̀ máa fà á tí Démọ́lá bá máa lọ sí court mo ti sọ mo ní Iyalaje ló máa sọ but nísìnyí tí open door yẹn sílẹ̀ because èmi ò ní fọwọ́ lẹ́rán kébì máa wò yín mọ́ no it's not going to happen gbogbo nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ nísìnyí it has to happen and I'm not sorry about it anything that happen I'm not sorry about it do you understand I am not sorry about it me mind má ṣe extra hour má ṣe overtime it's like you don't know me ìjọ oníjà ló máa ń di tèmi now kò tí ẹ ń ṣe ìjọ oníjà mọ́ sí because orúkọ mi ti wà involved and the same right tó ní mọ̀ngánà ni mo ní lórí social media the same right o try láti bully mi wọ́n gbé story mi wá o fẹ́ bully mi kí n padà gbogbo àwọn tó support Muyideen lo bully tí wọ́n sá borí pé mi ò sá ó wá lọ forúkọ mi sínú petition lọ sue mi pẹ̀lú Muyideen èmi ò mind you I don't care you understand because I have my reasons and I have my proof and there's evidence all over the internet are you getting me now so mi ò fọ́ kúrò mẹ́ ó yẹ bíbà ló yẹ kó ti wá sue mi kémi àti ẹjọ́ sọ ló bíbà ìlú òyìnbó ló wà ó yẹ kẹ́ gbé lẹ́tà yẹn wá ìlú òyìnbó ló yẹ kẹ́ ti wá sue mi you understand ìlú òyìnbó ló yẹ kẹ́ ti wá sue mi ó wá ń parọ́ lẹ́nìí ó ní wípé mo rí mo ṣe ń wo mo torí mo ń wo show ẹ̀ to be honest with you torí mo fẹ́ mọ tó fẹ́ sọ
mo lọ wo show ẹ̀ lẹ́ni I was there tẹ́lẹ̀ mi ò ń wo show ẹ̀ wọ́n máa ń kọ́ tiẹ̀ wá ni but mo wo bíi 5 minutes ńbẹ̀ but leaked nǹkan tí mo ṣì rí mo ṣe máa wo yókù mi tí wò tán ó sọ wípé ìbùkún wọ́n sọ irọ́ ló ń pa ìbùkún kọ́ ló take action yìí ẹ kàn fi ìbùkún ẹ fẹ́ fi ìbùkún rúgbó òun ni because ó fẹ́ fọ orúkọ Démọ́lá mọ́ don't forget Star Lady's story about Démọ́lá because a máa gbé wá gbogbo yẹn náà ló máa padà dé gbogbo evidence wà nìyẹn so ṣé ìbùkún ni the first person tí wọ́n máa ní Démọ́lá dó ṣé ìbùkún ni the first person ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ lọ school tán jọ wà ní church mo gbọ́ pọ̀ ó padà lọ fọ ọlọ́pàá ló máa fi halẹ̀ máwọn èèyàn wọ́n torí pé kò rí Muyideen gbé kò rí Muyideen arrest kí ni yẹn ń ta lára gan ọlọ́run tó máa fi ẹ̀ṣẹ̀ sìn òun ni tí Muyideen ò bá pariwo gbọ́mọgbọ́mọ lórí láàrin ọjà ànígbọ́n kankan mọ́ ń pa ọ̀rọ̀ yìí ànígbọ́n anything mọ̀ kálọ̀ rẹ̀ bá fi dé police station báyìí wọ́n máa kọ́wọ́ Muyideen bẹ̀ gbọ̀wé nípa àwọn kò gbọ́dọ̀ dófin but unfortunately for you ọ̀dọ̀ Oríyọmí lọ̀rọ̀ yẹn bọ́ sí ibi táṣìírí ẹ ti tú pátá òun nìyẹn gbogbo continent yẹn gbogbo fídíò yẹn everything has been downloaded ọ̀dọ̀ ẹ̀mọ̀ Iyalaje sọ pé mo delete na fídíò kan pé mo ṣe show kan mo delete èmi ọmọ Ọlápọ̀ màá delete show fún ta ni torí mo ń gbọ́ pé speaker wọn delete show èmi delete show èmi ò delete show tó wáyé pé ẹ bá report ẹ tẹ́ bá report ẹ lọ́dọ̀ yín ló kù èmi ò delete show kankan mi ìdẹ rí tracy ti pẹ́ report ẹ àfi tó wáyé pé mo yá mo kàn ní mi ìrántí extend ipe kó stay for so months àbí nǹkan bí ó ṣe máa ń ṣe pé delete kíní kan setting bóyá mi ò rántí ṣe setting yẹn bóyá Facebook ló gbé wálẹ̀ tí mi ò dé take note ẹ̀ mi ò delete show fún ẹ̀yin wo ni mo fẹ́ delete ẹ̀yin rádaràda mo fẹ́ delete show fún màá delete show fún yín that very beautiful fantastic show tí wọ́n ṣe lórí TikTok níjọ́ yẹn èmi delete ẹ̀ báwo máa lọ ẹjọ́ torí ọlẹ́ni tó bá ní show yẹn lọ́wọ́ ẹ bá mi resend ẹ̀ máa tó repost ẹ̀ sórí page mi are you whining God we delete show fún ẹ princess good morning sis yeah they are the one pushing me ìbùkún yeah Démọ́lá mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe kéèsì tí Démọ́lá ò ní wá kọ́wọ́ rojọ́ tí ò bá kọ́wọ́ sẹ́yìn rojọ́ ní court mi mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe sí abẹ́fí pé bóyá mi daft bíi tiyín ni you sue me Muyideen and oye kí lórúkọ woman yẹn tó wà lórí TikTok oye níkẹ́ you sue 3 of us you are expecting 50 million naira orí yín dàrú ẹ̀yin ṣiṣẹ́ kó níjọ́ tẹ́ ti ṣiṣẹ́ láyé yín ẹ ti ṣiṣẹ́ kan 50 million naira ṣé ẹ̀yin ti ṣiṣẹ́ kan 50 million naira níjọ́ tẹ́ ti ṣiṣẹ́ lé ayé yín ẹ ti ṣiṣẹ́ kan 50 million èmi mò ń try láti princess èmi mò ń try láti pé ẹ fi bọ̀bọ̀ ilẹ̀ pé èèyàn yìí náà ọkùnrin ṣe bí àwọn kan ṣe bí nganga kan náà mú yẹn tó pẹ̀lú 400 women ẹ ṣé wọ́n fẹ́ bẹ lórí ni mo ti rí kọ́nà arrest bọ̀bọ̀ yẹn kọ́nà arrest ẹ jẹ́ ẹ má jẹ́ interrupt kí ni mi because máa resume ṣe ń sìn you know wọ́n pé àwọn boys pé kan filẹ̀ pé kíní you know but because Iyalaje keep on bullying Muyideen that is right that is the reason why tẹ́mi ṣe dá sí and so many people don't bully Muyideen olórí burúkú nìyí ìkà nìyí èèyàn sọ pé wọ́n fìyà jẹ òun ó dẹ̀ sunkún jáde wá èyí dẹ̀ tún gbẹ́sẹ̀ lé lọ́rùn ẹni kó kú àwọn nǹkan tẹ́mi ṣe dá sí nìyẹn o torí mo pé mo ní ọmọ ti bọ́ sọ́wọ́ blogger Iyalaje bá bẹ̀rẹ̀ sí parọ́ oríṣiríṣi mọ́ Muyideen ó ń believe nǹkan tó torí ó ń try láti fọ Àgbàlá Gabriel mọ́ ó ní gbogbo eléyìí tá wà yìí o sórí the more tó ń try láti fọ Àgbàlá yẹn the more ló ń kìbọnú gbẹ lọ́dọ̀ tèmi because àwọn evidence tó wà lọ́wọ́ tèmi mi máa gbé jáde bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ò bẹ̀rù any one of you mi ò bẹ̀rù judge tó fẹ́ dájọ́ ìbàjẹ́ dáàdi anybody yín I don't give a hoot your word against mine I present gbogbo ayé dẹ̀ bá wa rí gbogbo ayé máa bá wa rí bó sọ pé you will drag